Lord is good all the time. Lórúkọ Jésù lọ ní ẹ̀rí. Lórúkọ Jésù lọ gbégbá ọpẹ́. Ìdè tí ayé ti dì ẹ́ lọ́jọ́ tó pẹ́. Lórúkọ Jésù ẹ̀mí mímọ́ jádànù lára ẹ̀. Lórúkọ Jésù ọwọ́ agbára Ọlọ́run kó sọ̀kalẹ̀ sínú ayé ẹ̀. Tá a bá rí ipá kan àbí agbára kan èyí tó sọ pé nínú ọdún yìí ò ní rí tí ẹ ṣe àbí tó sọ pé nínú ọdún yìí ò ní gbégbá ọpẹ́ lórúkọ Jésù irú agbára bẹ́ẹ̀ kó ṣòfò dànù. Tá a bá rí ipá kan àti agbára kan èyí tó sọ wípé o máa bá wọn sunkún ọmọ èyí tó sọ pé o máa tó sọ pé iná ọmọ máa ju ọ lọ́dún yìí irú agbára bẹ́ẹ̀ lórúkọ Jésù kó gba pàṣẹ Ọlọ́run lórúkọ Jésù kó gba pàṣẹ Ọlọ́run pariwo níbi tó wà sọ pé mo kọ̀ láti sọkún lórí ọmọ sọ pé mo kọ̀ láti sọkún lórí ọmọ lórúkọ Jésù iná ọmọ ò ní jó ọ lórúkọ Jésù iná ọmọ ò ní jó ọ lórúkọ Jésù a ò ní ṣá ọ lọ́gbẹ́ lórúkọ Jésù a ò ní ṣá ọ lọ́gbẹ́ lórúkọ Jésù a ò ní ṣá ọ lọ́gbẹ́ agbára Ọlọ́run kó dì ọ́ mú agbára Ọlọ́run kó dì ọ́ mú tá a bá rí ẹnikẹ́ni ènìyàn tá a bí nínú obìnrin èyí tó sọ wípé èrò rere rẹ ò ní ṣẹ àbí àlárere rẹ ò ní ṣẹ lórúkọ Jésù lónìí ni kò tó dọ̀la irú ẹni náà bẹ́ẹ̀ Ọlọ́run kò nà ní ẹgbà lórúkọ Jésù ayérayé nà lẹ́gbà nítorí tiẹ̀ ayérayé ṣí fèrèsé ọ̀run lórúkọ Jésù nítorí tiẹ̀ ayérayé ṣí fèrèsé ọ̀run àwọn fèrèsé ìgbéga àánú àti ojú rere lórúkọ Jésù a ṣí nítorí tiẹ̀ ẹlẹ́kùn tá a ti tì lọ́jọ́ tó pẹ́ èyí tí wọ́n gbà kí bàbá ńlá bàbá rẹ̀ ó débẹ̀ ẹlẹ́kùn ìgbéga the treasure of your generation èyí tí a gbà kó bàbá rẹ̀ ó débẹ̀ àbí ìyá rẹ̀ ó débẹ̀ tí wọ́n gbà tí kí past generation ó débẹ̀ mo pa á ní àṣẹ fún ìwọ tó ń wò mí yìí lórúkọ Jésù ayérayé ṣílẹ̀kùn náà fún ọ lórúkọ Jésù ó yá wọnú ìṣerere rẹ lọ a fi àyè gbà ọ níbi gíga ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o Jésù Olúwa wa àmín a máa sọ̀rọ̀ díẹ̀ láàárọ̀ ìka tó gbàdúrà kí ni ohun tí mo mú wá fún yín kí ni ohun tí mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa agbára èrò the power of thoughts agbára èrò nǹkan tí èèyàn ń rò lọ́kàn liabaka sentaya mo fẹ́ kó o máa gbọ́ mi dáadáa there is power in your thoughts bá a ṣe sọ wípé agbára wà nínú ahọ́n bẹ́ẹ̀ ni agbára wà nínú èrò tí ènìyàn ń rò the Bible say as a man thinketh in his heart so be it bí ènìyàn ṣe rò nínú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kó rí èrò wo ló ń rò sínú ayé rẹ̀ ọ̀tọ̀ ni èrò tí ọ̀tá ń rò ọ̀tọ̀ ni ìpinnu òkùnkùn ìwọ gan fúnra rẹ̀ èrò wo ló rò lórí ayé ìwọ fúnra rẹ̀. Before a man could carry out a something or a house, ó máa kọ́kọ́ rò kó o tó gbé ìgbésẹ̀ pé mo fẹ́ ṣe nǹkan báyìí kó o tó rò pé jẹ́ ń dáwọ́lé nǹkan báyìí ó máa kọ́kọ́ rò kó o tó gbé ìgbésẹ̀. Let's assume you want to build a house. Wàá kọ́kọ́ wò pé jẹ́ kí n ralẹ̀. The thought came from your heart. Power of thought. Agbára tó wà nínú èrò tí ènìyàn ń rò ẹlòmíì máa ń ro èrò búburú sínú ayé ara ẹ̀ ẹlòmíì á kàn wò pé irú ayé wo lòun wá ayé tiẹ̀ sú òun ẹlòmíì á ní ayé burúkú wo lòun wá yìí ẹlòmíì á ní wọ́n ń ga ní fámílì àwọn ẹlòmíì á ní wọ́n ń tètè bímọ fámílì àwọn you have accepted the demonic power the demonic thoughts to enter into your mind and is working contrary against your destiny. Agbára èrò agbára nǹkan téèyàn bá rò lọ́kàn lèèyàn máa ń gbé ìgbésẹ̀ before you could do a thing wàá ti kọ́kọ́ rò lọ́kàn rẹ hallelujah wàá ti kọ́kọ́ kíní jẹ́ kí n ṣe kíní yìí bí mo ṣe ń bá yín gbàdúrà tá a ṣe ń gbàdúrà báyìí ohun tí mo ń ṣe mo ti kọ́kọ́ rò pé láàárọ̀ yìí Olúwa jẹ́ kí n bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀ kí n máa bá wọn sọ tí ẹ̀mí mọ́tò sọ pé òkè sọ nǹkan báyìí agbára èrò agbára wà nínú ohun tá ń rò jáde mà agbára wà nínú ohun tá ń rò jáde sà ohun tó o bá rò ohun tó o bá ń rò yẹn báwo ló ṣe rí kí ni tó ń rò yẹn profit wo ló mú jáde fún ọ in tó ń rò yẹn some people look at themselves and they did not even think about good things concerning themselves at all ro èrò rere sínú ayé rẹ
àwọn èrò tó ń rò yẹn ó wá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ogun tó ń bá ọjà nídìílé yín. You don't get me now. Èrò tó ń rò yẹn ó wá ṣe kíni, ó wá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ogun tó ń bá ọjà níbi iṣẹ́. Because they look at your thoughts. Ohun tó rí àwọn ẹ̀mí òkùnkùn ń rí. Ohun tó rí ẹ̀mí mímọ́ ń rí. That is just the fact. Ohun tó ń rò yẹn àwọn kan ẹ̀mí kan ti rí kó tó rò ó. Wọ́n wò wá ní ẹ̀gbọ́ èrò inú ẹ̀. So I prophesy to the life of someone today. Tá a bá ní agbára èrò kan tó ń ṣiṣẹ́ lòdì sí àyànmọ́ rẹ̀. Tá a bá rí agbára èrò kan tó ń lòdì ṣiṣẹ́ sí ògo rẹ̀. Tó bá lè ṣọ̀mẹ́ lórúkọ Jésù iná papọ̀ mọ́ àrà ó jó dànù lónìí. Let me tell you, àwọn ẹ̀mí búburú tó máa ń ro èrò wọ́n máa fẹ́ gbé ìgbésẹ̀ wọ́n ti kọ́kọ́ rò wọ́n ní ẹjẹ́ á ṣe nǹkan báyìí ẹni yìí inú ẹ̀dẹ̀ ń bí mi ẹlòmíì á dẹ̀ máa ro. I was telling somebody one day nígbà tó ogun ṣì ń bá wa náà fíra. A woman called me one day. I was going mo ń lọ yẹ́jẹ́ ni lójú títì ó dẹ̀ pè mí mo yẹ kí kọjá ó dẹ̀ pè mí ó ní wá Stella ó ní má bínú ó ní mo hate yẹ mi ò mọ̀ díẹ̀ ó ní tí n bá dẹ̀ ó ní màá dẹ̀ máa rò lọ́kàn mi pé kí ọmọ yìí ò ṣẹ̀ mí ọmọdé yìí ò ṣẹ̀ mí mo kàn kọrin rẹ̀ agbára èrò ni ó ní ìgbà mi bá ó máa rò bẹ́ẹ̀ ni pé kí n kàn ṣubú. Agbára tó wà nínú èrò ọmọ ènìyàn mi ò mọ nǹkan tí agbára ilé yín ti rò sí ọ èyí tó wá ń ṣiṣẹ́ lòdì sí ògo rẹ. Mi ò mọ nǹkan tí agbára ilé yín ti rò tí ọ èyí tí ò jẹ́ kó rí àánú gbà. Mi ò mọ èrò ọ̀tá lórí ayé rẹ. Ìwọ tó lè ṣàmìyàn dà iná jó èrò wọn dànù. Listen, sórí èrò máa ń ní agbára. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tó sú wọn tán rò pé ìgbà tí ò tí ì sú wọn wọ́n ń gbádùn nínú oko ẹrú. Ṣùgbọ́n nígbà tí wọ́n rò ó lọ́kàn wọ́n wá gbé ohùn wípé ẹ jẹ́ a ké pe Ọlọ́run. Ìgbà tí wọ́n rò nínú ọkàn wọn pé we are tired of this battle. We are tired of where we are. Òun ló mú wọn láti rò ó láti gbàdúrà sí Ọlọ́run. Kí Ọlọ́run tó sọ wípé ó ní mo sì gbọ́ igbe wọn. Ọlọ́run ló ń gbọ́ igbe wọn. Èèyàn kan wà níbí tí Ọlọ́run máa gbọ́ igbe ẹ̀ lónìí lórúkọ Jésù lórí ogun tó ń jà yẹn ayérayé gbọ́ igbe ẹ̀ lórí ẹ̀ lórúkọ Jésù kò rí ìtúsílẹ̀. Èrò ọkàn ènìyàn máa ń ní agbára sà. Èrò ó máa ń ní agbára nínú ayé ẹ̀dá. Let me tell you. Èrò máa ń ní agbára. Ó máa ń ní agbára sà. Ohun tó bá rò jáde nígbà míì a máa ṣiṣẹ́. I want to tell you today, start think positive. Ẹlòmíì á dẹ̀ máa rò. Imagine kó fẹ́ ṣe nǹkan rere. Ó fẹ́ gbé ìgbésẹ̀ nǹkan rere. Àwọn ọ̀tá yẹn wá ó kò sọ létí wọn ni o. They did not say anything, but in their hearts akọ wọn ó ti ṣe kíni ó ti against it. Some people will just tell what they are going through or what they want to do or what they want to achieve. They will tell someone that they call so friend. They will call them ọ̀rẹ́ mi ni o, ẹni yìí o, ọ̀rẹ́ mi ni o, ọ̀rẹ́ mi lẹni yìí o, ọ̀rẹ́ mi lẹni yìí o. Hallelujah. Wọ́n dẹ̀ máa ṣe kíni wọ́n máa ti máa pẹ́ ẹni yìí o, ẹni tó yẹ kí n fọkàn tán ni. Ẹni tó yẹ kí n fọkàn tán ni ẹni yìí. Wọ́n á dẹ̀ sọ ọ̀rọ̀ wọn, wọ́n á sọ àṣírí ayé wọn, wọ́n máa sọ fún ẹni yẹn. Àbí ó ní ìkọ̀kọ̀ tó fẹ́ ṣe, wọ́n á ti sọ fún ẹni yẹn pé okay nǹkan báyìí ni mo fẹ́ ṣe o, nǹkan báyìí ni ìgbésẹ̀ báyìí ni mo fẹ́ gbé o, ọ̀nà báyìí ni mo fẹ́ gbà. Tó bá dọ̀la mo fẹ́ lọ ra lẹ̀, tó bá dọ̀túnla mo fẹ́ lọ gba visa, ṣùgbọ́n wọn ò mọ èrò inú ẹni yẹn sí wọn. Ẹlòmíì á dẹ̀ rò pé á dẹ̀ kórìíra ẹlòmíì títí àwòrán títí pé kí ẹni kókò ṣubú lulẹ̀ kó kú. Ẹlòmíì á ro èrò búburú sí ọmọlàkejì ẹ̀. Ẹlòmíì tó bá kò dìgbà kó tó ṣe èèyàn kó tó kórìíra ẹ̀ sà. Kò dìgbà kó tó ṣe ẹnìkankan kó tó gbógun ti ayé ẹ̀.
kò dìgbà kó o tó ṣẹ́ ni o nílò láti sọ pé àbí mo ṣẹ́ ni kí ni mo dẹ̀ ṣe fún mi dẹ̀ ṣe nǹkan kan fún o no. èrò inú ẹ̀dá ènìyàn a máa burú jáì. Assuming we can see bí a ṣe ń wojú wa báyìí a lè máa rí èrò inú ọmọ ẹlòmíì ni wàá mọ ẹni tó yẹ kó sá fún ẹni tó yẹ kó súnmọ́. Ó máa gba àdúrà láàárọ̀ yìí àdúrà mẹ́ta ni wàá gbà tìkanra gbogbo èrò òkùnkùn lórí ayé mi gbogbo èrò ọ̀tá nínú ayé mi kán tiẹ̀ tó gbé ìgbésẹ̀ ẹ̀mí mímọ́ fi náà pààrẹ̀ nínú wọn. èrò ó fẹ́ ṣe wedding ó ti ṣe ń plan wedding ó ti gbàdúrà sí ó ti pe ara ilé ó ti pe ọ̀rẹ́ wedding mi bọ̀bọ̀ yẹn ó máa tọ́jú that lady that this ẹni tó sọ fún òmò èrò inú ẹ̀ sí ẹ èrò inú ẹlòmíì á máa ṣiṣẹ́ lòdì sí ìgbéga ènìyàn. Ó máa gbàdúrà láàárọ̀ yìí pariwo pẹ̀lú ìtara ayérayé o èrò òkùnkùn lórí ayé mi àti àyànmọ́ mi ó yá gbiná dànù. Èrò òkùnkùn nínú ayé mi àti àyànmọ́ mi iná mi mọ́ ó yá jọ̀dá gbàdúrà dáadáa orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ èrò òkùnkùn nínú ayé mi ó yá kó gbiná dànù ó yá kó gbiná dànù. Èrò ọ̀tá nínú àyànmọ́ mi ó yá kó gbiná dànù 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 ó yá kó gbiná dànù. Jésù Olúwa wa àmín. Èrò búburú nínú ayé ẹlòmíì ló máa mú kó máa dẹ páńpẹ́ fún. Look at the life of Samson. Ẹ wo ìgbé ayé Samsoni a rí gẹ́gẹ́ bí alágbára. Àwọn ọ̀tá rẹ̀ dẹ̀ rò pé kí la lè ṣe tá a fi lè sọ alágbára rẹ̀ di ọ̀lẹ. Kí ni ìgbésẹ̀ tán lè gbé tí a lè fi sọ alágbára rẹ̀ di ọ̀lẹ. Wọ́n wá yan èṣù tí nínú ọkàn rẹ̀ òun ti rí ẹni tó nífẹ̀ẹ́ òun ti rí ẹni tó tọ́jọ́ máa gbé dọjọ́ alẹ́ òun ti rí ẹni tó rẹwà òun ti rí obìnrin tó dáa ṣùgbọ́n nínú èrò obìnrin yẹn ó ń wò láti bóun ṣe máa mú lé àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́. Ìwọ tó lè ṣàmídà ìwọ tó tẹ́ni ti ìkà yẹn tó mọ̀ wípé ìkà ni tó ń bá jẹ tó dẹ̀ ń bá mu lójoojúmọ́ èyí tó ń gbèrò ìpalára fún ọ ẹni tó lè ṣàmìyàn dà lórúkọ Jésù àṣírí ẹ̀ kó tú níwájú ẹ̀ lórúkọ Jésù àṣírí ẹ̀ kó tú lórúkọ Jésù. Ṣé ni ó dé ń ro ọmọ wo aṣọ ń jẹ fún I pretend you are my darling husband you are this you are that títí tó dẹ̀ fi bí wádìí agbára rẹ̀. Pariwo níbi tó wà ta ló ti lérò láti bayé mi jẹ́ ta ló ti pinnu láti rẹ́yìn mi iná tó dàpọ̀ mọ́ àrá ó yá kọlù lónìí ó yá orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ta ló rò ó àbí tó pinnu nínú ọkàn rẹ̀ láti bayé mi jẹ́ ta ló rò nínú ọkàn rẹ̀ láti rẹ́yìn mi iná dàpọ̀ mọ́ àrá lónìí ó yá kọlù wọn ẹ̀mí mímọ́ kọlù wọn Olúwa kọlù wọn ayérayé kọlù wọn Olúwa kọlù wọn ayérayé kọlù wọn Olúwa kọlù wọn ayérayé kọlù wọn Olúwa kọlù wọn Jésù Olúwa wa. Ìyá ṣe ń ṣe ọ̀tá lẹ́yìn ọmọ. Arábìnrin kan la gbàdúrà fún ó ti ń wọ́kọ tipẹ́ ó yẹ mi Ọlọ́run ní pé yẹra fún yẹ bára máa ní kan yẹra fún yẹ mi ò lè sọ̀rọ̀ ẹ fún mi ò lè sọ pé yẹra fún yẹ mo kàn ní pé jẹ́ ká gbàdúrà báyìí jẹ́ ká gbàdúrà báyìí kí àṣírí ẹni tó ń fi ogun jà ọkọ tú ló bá lọlé ó kò ń lé ó lọ bí iṣẹ́ ló bá ní pé òun gbàgbé nǹkan sílé and is on like her ló bá náà padà sílé nígbà tó máa délé padà lórí ibi tí ìyá ẹ̀ tó ti ń pọ̀fọ̀ sórí kíní pé lágbájá o bó ṣe ń lọ yẹn o kó gbogbo ọkùnrin tó bá ti ń rí ẹ kó má láìkí ẹ kó má
kò mọ̀ pé ọmọ ti wà lẹ́nu ọ̀nà ló pariwo ló ké pé mọ́mì kí ló ń ṣe ìyá wa ní ṣeun jẹ́jẹ́ ìwọ nìkan ló ń bí ìwọ ló dẹ̀ ń tọ́jú ń jù tó bá ti má rí báyìí tó bímọ ò ní rí tòun rò mọ́ ló ń ṣe fi ọkàn kún èjì pariwo níbi tó wà èrò ìka ènìyàn lórí ayé mi ẹni tí mo fẹ̀yìntì gẹ́gẹ́ bí igi èyí tó jẹ́ pé èrò rẹ̀ ò dá lórí ayé mi kó tó gbé ìgbésẹ̀ ìka ayérayé yẹgi fún lójijì àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ ẹni tí mo fẹ̀yìntì tí mo rò wípé ènìyàn náà èyí tó gbèrò búburú lórí ayé mi ayérayé kó tó gbé ìgbésẹ̀ ìka ẹ yẹgi fún ayérayé yẹgi fún olúwa 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 yẹgi fún Jésù olúwa wa àmín. mo sọ fún ènìyàn kan mo ní ọ̀ǹtì tí ìwọ fúnra rẹ̀ bá ronú àti bọ́ lọ́wọ́ ogun ìwọ fúnra rẹ̀ until you are ready nínú ọkàn rẹ tógun yẹn ti sún ẹ. I could remember some years ago tó jẹ́ pé I cried to the mountain mo wà nínú mọ́tò ẹ mọ̀ kéèyàn máa lérí ẹkún mo dẹ̀ sun ẹkún torí ogun yẹn ti sún mi bí mo ṣe dẹ́sẹ̀ dé orí òkè yẹn tí mo gbàdúrà báyìí lógun yẹn jáde nítorí pé ó ti sún mi. In your heart deep down you must be tired of your situation. nígbà tí Samsoni táwọn ọ̀tá rẹ̀ ti mú tán ti yọ ojú ẹ̀ àsìkò tó yẹ kó béèrè tó yẹ kó rò pé kóun béèrè olúwa fún mi ní agbára kí n lè fi pa àwọn ọ̀tá mi run ó bá rò nínú ọkàn rẹ̀ pé ó ti tán jàre kí ló tún kù wọ́n kú ti yọ ojú òun kò kú ságbára mọ́ kí ni ó kàn rò tó ń bá lè béèrè lọ́wọ́ Ọlọ́run kó fún un lágbára kóun kú pẹ̀lú àwọn ọ̀tá òun kò gbàdúrà pé olúwa fún mi ní agbára jẹ́ fún mi ní agbára láti pa àwọn ọ̀tá mi run ṣùgbọ́n ó ti rò wípé ó ti tán nígbà tó ti yọ ojú ẹ̀ èrò là ń sọ nípa ẹ̀ ó ní agbára nínú ayé ẹ̀dá ènìyàn. As a man thinketh in his heart, so be it. Èrò máa ń ní apá ó máa ń ní agbára nínú ayé ìṣẹ̀dá ènìyàn. Porúkọ Jésù bí ara ayérayé o láti òní lọ gbogbo èrò tí mo bá rò sí ayé mi àbí sọmọ tí mo bí àtọkọ mi olúwa jẹ́ ó jẹ́ èrò rere bí n bá ṣe ń rò ó olúwa mú wọlé àṣẹ lóye sódò òdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ gbogbo èrò tí màá máa rò látòní lórí ọmọ lórí ọkọ olúwa jẹ́ ó jẹ́ èrò rere bí n bá ṣe ń rò ó máa mú wọlé àṣẹ náà bí n bá ṣe ń rò ó máa mú wọlé àṣẹ náà olúwa ran èrò mi lọ́wọ́ olúwa ran èrò mi lọ́wọ́ olúwa ran èrò mi lọ́wọ́ Jésù olúwa wa. ìṣẹ́jú kan ló kù. Somebody was telling me wọ́n ní lọ bá ẹni yìí lọ bá ẹni tó fẹ́ kọ́lé electrician yẹn lọ bá ẹni yìí ó máa fún ẹ níṣẹ́ kíní kan ní ẹ má wọrí kó tó kọ́lé ẹ̀ ó ti ní electrician ó ti ní kíní wíwò ò ṣe gbé ìgbésẹ̀ ó ti kọ́kọ́ ro rẹ̀ pé ṣé ò lè bọ́ sí kó tó di pé o tiẹ̀ sọ wípé o fẹ́ gbé your thought has hindered your blessing. You have used your thought to ẹlòmíà ni mo ti gbàdúrà wo ṣàdúrà lè gbà mọ́ mo pa á ní àṣẹ ìwọ tó lè ṣàmì mẹ́ta tó ní ìtumọ̀ lónìí Ọlọ́run kó ran èrò rẹ lọ́wọ́ gbogbo èrò tó bá rò láti òní lọ kó jẹ́ èrò rere ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn lórúkọ Jésù Ọlọ́run kó ràn ẹ́ lọ́wọ́ tá a bá rí ẹnìkan tá a bá rí agbára àbí ogun kan ní ìdílé tó ti jáde èyí tó ń ro èrò búburú fún ọ èyí tó ń ro èrò búburú sáyé rẹ èyí tó lò ní ga èyí tó lò ní débi gíga tó lò ní lọ́mọ láyé tó bá ṣe àmì mẹ́ta tó ní ìtumọ̀ lórúkọ Jésù ẹ̀nà kó jó wọ́n rú o ẹ̀nà kó jó wọ́n rú o ẹ̀nà kó jó wọ́n rú o Ọlọ́run kó ràn ẹ́ lọ́wọ́ ó ti rí bí àṣẹ ti gò kò yí kò padà Jésù Olúwa wa àmín àmín
àmín ní orúkọ Jésù. Ó ti ní nǹkan tó ti ń là kọjá, ó dẹ̀ fẹ́ ká jọ gbàdúrà lé lórí. O mọ nọ́mbà tó máa mẹ́sẹ̀gì mi sí 081-194-66-225. Prophetess Stella Ayanfe Jesu náà ni mí. Mo fẹ́ kó o pè mí ohun tó o bá wò pé o fẹ́ jẹ́ ká jọ gbàdúrà sí, tó o dẹ̀ ní ìgbàgbọ́ pé tí Ọlọ́run bá ń lo ẹnu yìí tó fi tú àwọn kan sílẹ̀, ìwọ náà dẹ̀ máa rí ìdáhùn àdúrà. Ìwọ náà mọ̀ pé tá a bá lo ẹnu yìí tá a fi gbàdúrà, èrò tèmi ní sí ọ ní pé nínú ọdún yìí kó o gbégbá ọpẹ́ lórí ohun tó ń pa ẹ́ lẹ́kún yẹn gangan. Mo fẹ́ kó o gbégbá ọpẹ́. Tó o bá dẹ̀ ní ìgbàgbọ́, bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù. Wàá kọrin ọpẹ́. Àwọn kan máa kọ orin titun, èèyàn kan wò mí, ó ti ń ké lórí ọkọ ni, ó ń sunkún lórí ọkọ pé Olúwa ìjọ́ wo ló máa fún mi lọ́kọ tèmi. Wọ́n fi ọkọ dà ọ́ láàmú lórúkọ Jésù. Gbọ́ mi dáadáa, Ọlọ́run lásìkò ẹ ti tó, àsìkò rẹ ti tó. Ọkọ tó máa múnú rẹ dùn lọ́jọ́ alẹ́, ayérayé gbèdí ẹ lọ́wọ́. Bó ṣe máa jáde nínú oṣù yìí kó lọ pàdé ẹ̀, ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ o. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ dẹ̀ ti gùn. Jésù Olúwa wa, àmín. Ní à ń ṣe program ìyìn àwọn aṣẹ́gun. A ti bẹ̀rẹ̀ láti bí òní ló máa jẹ́ ọjọ́ 6. Ọ̀la ló máa parí. Àwọn apèránṣẹ́ Ọlọ́run tó bá wa pray lánàá, o lè lọ sórí program lórí Facebook kó wò Stella Ayanfe Jesu @Stella Ayanfe Jesu on Facebook. O lè lọ wò ńbẹ̀. Ọwọ́ agbára Ọlọ́run ó máa rí níbẹ̀. It's a raw miracle. Wàá dẹ̀ rí ìyanu. So a tún máa ṣe kan lónìí ní Nigeria time 6 ló máa bẹ̀rẹ̀. Ẹ̀yin America yín tẹ́ wà abroad, ní Canada tẹ́ wà ní US, ẹ máa wà ní bóyá bí 12 o'clock lọ́dọ̀ yín. Ẹ ti ẹ wo time yẹn, but 6 o'clock ní Nigeria time ní bíbáyìí. Jẹ́ àjọ bẹ̀rẹ̀, jẹ́ àjọ parí. Stella Ayanfe Jesu lórí Facebook kó jẹ́ ká jọ bẹ̀rẹ̀. Wá dẹ̀ rí ọwọ́ Ọlọ́run lórúkọ Jésù. Àwọn kan dẹ̀ fà pé àwọn máa support program yẹn o. Ọlọ́run á ràn yín lọ́wọ́ lórúkọ Jésù. Ọlọ́run á gbé yín ga. Bẹ́ẹ̀ ṣe ràn ìpè yìí lọ́wọ́, Ọlọ́run kó ràn yín lọ́wọ́. Ohun gbogbo tó bá nílò láti jẹ́ ní ìgbédìde ní ọdún yìí lórúkọ Jésù, Ọlọ́run kó yọ̀ǹdẹ̀ fún ẹ. Ohun gbogbo tó ń pa ẹ́ lẹ́kún yẹn, bó ṣe ràn ìpè yìí lọ́wọ́ lórúkọ Jésù, Ọlọ́run kó sọ di ẹ̀rín fún ọ lórúkọ Jésù. Ọ̀rọ̀ rẹ kó di ayọ̀, kó lọ gbégbá ọpẹ́. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o, àṣẹ dẹ̀ ti gùn, kò dẹ̀ yí padà. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ọ̀nà lẹ ti gbọ́ látẹnu òjíṣẹ́ Ọlọ́run alààyè Prophetess Stella Ayanfe Jesu, màmá orí òkè Altar of Mercy. Ọ̀nà lẹ ti gbọ́ látẹnu wọn yẹn. Ìwọ náà máa rò lórí síra rẹ, má máa rò burúkú, kò ní ṣeéṣe, má máa rò mọ́, máa rò pé nǹkan tó bá ń rò lọ́kàn ní dáadáa kó máa wá sí ìmúṣẹ. Mẹ́ka máa fi èrò burúkú máa fi fara wa sẹ́yìn. Ẹ ó lè pe wòlíì sórí phone number tí ẹ máa rí lójú amóhùnmáwòrán yìí. Ẹ send ẹ máa send message yín sí 081-194-66-225. Ó jẹ́ ká jọ gbàdúrà lórí ohun kankan, o lè pè mí. So nípa program ọlọ́jọ́ méje tán ṣe lọ́wọ́, ìwọ náà ràn iṣẹ́ Olúwa lọ́wọ́. O ṣe fún Olúwa, o ṣe fúnra rẹ ni. Ṣùgbọ́n tó bá ṣe àánú, ọ̀nà náà rí àánú gbà. Bẹ́ẹ̀ ni ó di dandan. Àkànnìbà náà lè pè sí, àkànnìbà náà lè fi ẹ bá fẹ́. Ìwọ tó fẹ́ darapọ̀ mọ́ ètò tá ń ṣe lọ́wọ́, tí Ọlọ́run kàn sí ọ, tọ́lọ́run kàn sí ẹni o. Tọ́lọ́run sọ fún wọn pé okay o, mo fẹ́ ran ìpè yìí lọ́wọ́. Ìwọ ṣáà bá mi tẹ 1224 then 224-223. Lẹ́ẹ̀kan sí 1224-223 Access Bank. Stella Àjọkẹ́ ló máa gbé jáde lórúkọ Jésù. Ó máa kọrin tuntun, wà dẹ̀ rẹ́rìn ayọ̀. Gbọ́lágbọ́lá la máa kọrin ayọ̀. Àtúndọ́ náà tún padà bọ̀ lọ́jọ́ mi. Gẹ́gẹ́ bí mo bá sọ pé àwọn ò ní kú, ẹ̀yin náà ò ní kú. Lórúkọ Jésù ẹ ò ní kú o. Ilé gbogbo kó máa bọ̀ lọ́ọ̀dẹ̀ wa. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. God bless you. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 00